àṣírí hòtẹ́ẹ̀lì mi tún ti tú o àṣírí hòtẹ́ẹ̀lì mi tún ti tú o ṣe rí bàbá tẹ̀ ń wò Mr. Sunday Ogofota ó ní wọ́n gbẹ̀mí ẹ̀ ní hòtẹ́ẹ̀lì kan ní Ẹdó state wọ́n gbẹ̀mí ẹ̀ ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ní wípé ẹ̀gbọ́n arákùnrin ló ṣaláìsí tó fẹ́ sin so wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe preparation yẹn ó send owó sí àwọn tó wà nílé so nígbà tó wá di ọjọ́ Friday tí wọ́n máa sin ẹ̀gbọ́n ní Saturday ó wá gbéra kúrò lẹ́kọ̀ọ́ ìkọ́ni máì ti ṣiṣẹ́ pé kóun máa lọ ìlú àwọn láti lọ ṣe ètò burial ẹ̀gbọ́n òun ṣùgbọ́n àti tó máa wọ state wọn tó máa wọ Edo state ilẹ̀ ti ṣú tó wá wò pé kí ló máa ṣe ń sìn jẹ́ kóun sun hòtẹ́ẹ̀ kóun tó lọ sí ọ̀dọ̀ àwọn family onílùú àwọn tó gbà tí ó wá dé hòtẹ́ẹ̀ yẹn ó pe ìyàwó ẹ̀ pé ìyàwó ilẹ̀ ti ṣú àmọ́ hòtẹ́ẹ̀ báyìí mo fẹ́ lọ́ọ̀jì sí màmá jí lọ bá àwọn family ní àárọ̀ la orúkọ hòtẹ́ẹ̀ yẹn ní báyìí yàrá báyìí ní hòtẹ́ẹ̀ yẹn o ok ìyàwó ló dá ẹ̀sùn rẹ̀ ó sùn nígbà tó wá tọjọ́ kejì sẹ́wọ̀n kó yẹ kó jí kó gba ibi burial lọ kò lọ wọ́n fi ṣe burial tán àwọn family kan pé ó máa tó dé bàbá tó dé ó ní traffic hold up ní burial fi parí nígbà tí wá di tí burial wá parí ni àwọn wá pé àwọn ìyàwó pé irú ìwà wo ni ẹ̀gbọ́n wa wù bẹ́ẹ̀ wọ́n ń sùn pé ẹ̀gbọ́n wọn rí kí ló ṣẹlẹ̀ bákan ìyàwó ni kí lẹ̀ ń bá mi sọ ṣé kò sí lọ́dọ̀ yín ni ẹ̀yìn tó ti gbéra ní láti gbà báyìí kódà nígbà tó dé hòtẹ́ẹ̀ tílẹ̀ ṣú ó sọ fún mi pé o máa lọ́ṣọ́ hòtẹ́ẹ̀ tó bá tílẹ̀ bá mọ̀ máa wá sọ́dọ̀ yín má bá mi sọ̀rọ̀ kérékéré o àwọn fámìlì bá ní àwọn òrí o bí tí ìyàwó ti sọ fún àwọn fámìlì pé ó dà ẹ jẹ́ ká lọ sí hòtẹ́ẹ̀ tó sọ gbọ́n lọ́jì sí wọ́n wá dé hòtẹ́ẹ̀ yẹn àwọn hòtẹ́ẹ̀ bá dènà pé àwọn ò pẹ̀mọ́ ẹni tó jẹ bẹ́ẹ̀ lọ́tọ̀ wọn rí traces pẹ́ ní kankan lọ́jì wọn rí traces ẹ̀ nínú kíní wọn so àmọ́ àwọn fámìlì ẹ̀yẹn wọ́n ti kó àwọn vigilante dání nígbà tí wọ́n bọ̀ àwọn vigilante wá ní ó dà kò sí wà lẹ́ni kò sí ní hòtẹ́ẹ̀ yín ẹjọ́ sáà lè wo àwọn rooms tí ẹni manager wa ní why not ẹ lè wo ẹ sábẹ̀ sí wo room yẹn lọ́kọ̀ọ̀kan nígbà tó wá dé bí room kan ìyẹn wà ní títì pa wọ́n sàkéde pé wọ́n ti tì í àwọn vigilante wọn sọ fún manager pé ẹ bá sí afẹ́ wọnú yàrá yìí káwò bí abẹ́yìn máì wà manager wa ní àwọn òdè sí pé torí àwọn kan wà nínú ilé tí wọ́n ń bára sùn lọ́wọ́ pé àwọn òdèlè sílẹ̀kùn ní wọn lórí wọ́n bára sùn lọ́wọ́ ó dá ẹ̀kan lẹ̀kùn pé àyìn tó dé wọn ń ta káàtì ìsìn kẹtọ́ bẹ́ẹ̀ ṣe tí wọ́n ṣe káàtì ìsìn afẹ́ wọnú yàrá wọn wọ́n ní àbá ní ohun lè kan lẹ̀kùn bàtán kan lẹ̀kùn wọ́n ní bẹ́ẹ̀ ni bọ́dọ̀ dáhùn nínú ilé definitely kò sí ìyànnú ilé bẹ́ẹ̀ wọ́n sọ fún náà nígbà pé ó dà kí ìbẹ̀dà mẹ́jà ní ohun ọ̀dẹ̀ ṣiṣẹ́ wọ́n sá sí ìfagídí jálẹ̀kùn yẹn ni bàtà máa débẹ̀ òkú Mr. Sunday ni wọ́n bá tán ti gun yánnayànna ìtàn ti ra manager mú ni ẹ̀ ṣùgbọ́n tí manager sáà dágbọ́ ọlọ́pàá ó jẹ́wọ́ wípé àwọn làwọn gbẹ̀mí Mr. Sunday ní alẹ́ ọjọ́ tó lójú sí òtẹ́ yẹn wọ́n gba ATM mẹ́ta wọ́n dẹ̀ fọ́ ẹsẹ̀ láti withdraw gbogbo tó wà lórí àkáǹtì ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọ́n dẹ̀ gbà fún ẹ̀ kódà wọ́n ní plan àwọn pé alẹ́ ẹjọ́ tàṣí àwọn tó ìdáwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ àwọn fẹ́ gbé gẹ́ra rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ káwọn lọ dànù so ibi tí àtàwọn ọlọ́pàá wá síwádìí láwọn community wá jáde wípé òtẹ́ yẹn iṣẹ́ bí ó ṣe máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé àwọn iye iṣẹ́ ibi tán ti ṣe tó pé táwọn ọlọ́pàá bá kàn ti wá wúrúwúrú àní gbọ́ ààbọ̀ mọ́ pé kódà wọ́n gbẹ̀mí ọmọ ní ps kan sínú òtẹ́ yẹn náà láìpẹ́ wọ́n gbẹ̀mí ọmọ ní ps kódà wọ́n tún wọ́n ní àwọn kan wà tó pé wọ́n kó àwọn jọ pọ̀ tí wọ́n jẹ́ pé iṣẹ́ bí ni wọ́n ṣe pé ká ṣoògùn owó ká gbéyàn wọ́n ní àwọn ló ní hòtẹ́ẹ̀lì yẹn pé ibi tó wọ́n ṣiṣẹ́ bí yẹn nìyẹn àwọn tó bá gbé tán fẹ́ yanjú wọn inú bẹ́ẹ̀ ni tó máa yanjú wọn ẹjọ́ níbo la yẹn lọ. so wọ́n fẹ́ fi àsìkò yìí rọ gbogbo ẹni tí ilẹ̀ bá ṣú sírònà kàkẹ́ sùn hòtẹ́ẹ̀lì ẹ̀sùn police station kó jẹ́ bó ṣe kò tó wò sórí àgámọ́jú police station yẹn tẹ́ẹ̀mí ẹ̀ sì wà láyé ó pé o. That is point number one. Point two, tó wá lè pẹ́ máa padà sí hòtẹ́ẹ̀lì tẹ́ bá ti wo hòtẹ́ẹ̀lì yẹn ní ojú receptionist ní ká ti gbé call ní ká ti gbé fóònù video call ní ká ẹ ṣe ká ẹ kọ́ ẹ jẹ́ kó mọ̀ wípé you are calling your family back home ká ẹ jẹ́ kó mọ̀ ká ẹ sọ pé bẹ́ẹ̀ yàrá mi fẹ́ pé ìdí mo wà ní hòtẹ́ẹ̀lì báyìí yóò kódà reception wọn ni mo wà yìí yàrá tí mo máa sùn sí lélẹ̀ kẹ́ ẹ jẹ́ kí reception yẹn nísìnyí yẹn mọ̀ wípé ẹ ti pé family yín so tí wọ́n ti fẹ́ ṣiṣẹ́ ibi tẹ́lẹ̀ wọn ní lè ṣe mọ́ tí wọ́n mọ̀ pé àwọn tó wà exposed
especially ẹ̀yin tẹ́ ẹ wà láàbúrò tẹ́ máa fẹ́ wálé Nàìjíríà ti kàn báyìí o àpọ̀nà sànú àlúrò ló tẹ̀ dé o ẹ má gbàgbé ti Ifẹ̀ àti ìyànjú ẹ̀dẹ̀ ni ìmí tún lélẹ̀ níbo là ń lọ lórílẹ̀-èdè níbo là ń lọ ní orílẹ̀-èdè tẹ́jà ń jẹjà síra so hòtẹ́ẹ̀lì wa save máa ń sìn mo mọ̀ wípé kì í ṣe gbogbo hòtẹ́ẹ̀lì ni ò dá o kì í ṣe gbogbo hòtẹ́ẹ̀lì ń wà yẹn o kì í ṣe gbogbo hòtẹ́ẹ̀lì o wájú ọ̀nà àti yẹn ṣùgbọ́n báwo yá lè mọ báwo la fẹ́ mọ ilé tó ń wà yẹn sí ilé tó wà yẹn sí àbí ọdún wò là dọ̀rùn lásìkò ilé báyìí àfikún náà bá kó wa yọ ṣùgbọ́n tó lọ́ọ́ bá ti sọ́yàn ẹ jẹ́ ká máa ṣọ́ra wa o àní ẹ̀rìn ànífẹsẹ̀ sí o àní ju ẹni tó ń wá àní ẹ̀rìn lọ́jọ́ tẹ́bí máa ń pọ̀ náà. This is Ade Omade. Bye for now. Ade Omade, advocate for the masses.